A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn òṣìṣẹ́ lábẹ́ Umbrada Petroleum and Natural Gas Senior Staff Association (PENGASSAN) ti darí àwọn ọmọ ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè kí wọ́n ti gbogbo iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì àti epo rọ̀bì tí wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ ìfọpo Dangote pa. Àfihàn yìí wáyé nínú lẹ́tà tí akọ̀wé gbogbogbò fún PENGASSAN Lumumba Okugbala buwọ́wọ́ lù lónìí ọjọ́ Àbámẹ́ta sí gbogbo alága ẹ̀ka ẹgbẹ́ wọn. Ẹgbẹ́ yìí ṣe àwáwí bí Dangote ṣe júwe ilé fún òṣìṣẹ́ tí ó lé ní ẹgbẹ̀rin lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ PENGASSAN gẹ́gẹ́ bí ìdí tí wọ́n fi gbé ìgbésẹ̀. PENGASSAN ní kí gbogbo ọmọ ẹgbẹ́ wọn dá ìpèsè afẹ́fẹ́ gáàsì dúró sí ọ̀dọ̀ Dangote. Bákan náà, kí wọ́n má fi vẹ́sù gbé ọjà kankan. Wọ́n ní àwọn alámòjútó iléeṣẹ́ ìfọpo Dangote fi ẹ̀tọ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn dùn wọ́n, tí èyí sì ṣe lòdì sófin. Wọ́n ń tẹ̀lé ìròyìn tí kò fìdí múlẹ̀ láì ṣe ìwádìí lẹ́nu wọn bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ìdí nìyí tí wọ́n fi dá gbogbo iṣẹ́ dúró nítorí àbùkù ẹnìkan àbùkù gbogbo wọn ni. Injury to one, injury to all. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí iléeṣẹ́ Dangote fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti júwe ilé fún àwọn òṣìṣẹ́ lórí ẹ̀sùn ìjẹnilẹ́sẹ̀ sabotage. Ọjọ́ Ẹtì ni ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ ìfọpo Dangote júwe ilé fún gbogbo òṣìṣẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ PENGASSAN. Bí ààrẹ ẹgbẹ́ PENGASSAN ṣe lérí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé gbogbo òṣìṣẹ́ tí wọ́n júwe ilé fún ni kí wọ́n gbà padà. Láàárín èyí ni àjọ alágbàtà epo ní Nàìjíríà IPMAN kéde wípé àlékún yóò bá owó epo bẹtiró jákèjádò orílẹ̀-èdè bí Dangote ṣe wọ́gi lé títa owó bẹtiró ní náírà. Ààrẹ ẹgbẹ́ IPMAN Abubakar Malgadi ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé lónìí ọjọ́ Àbámẹ́ta. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ìfọpo tó ń pèsè 650,000 bárẹ́lì epo lójúmọ́ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lánàá sí gbogbo àwọn oníbàárà títí kan àwọn alágbàtà láti fi tó wọn létí wípé àwọn ti dáwọ́ títa epo pẹ̀lú owó náírà dúró bẹ̀rẹ̀ láti ọ̀la ọjọ́ Àìkú ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, èyí túmọ̀ sí wípé owó jálá epo yóò lọ sókè kúrò ní 865 naira tí wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ bọ́ sí 910 naira ní Lagos àti Abuja. Ó ní àlékún tuntun yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù kẹsàn-án àyàfi bí ìjọba àpapọ̀ bá tètè dá sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Awuyewuye ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Adamawa bí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ṣe ń ké sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC kí wọ́n bá wọn ṣe ìwádìí 6.8 billion naira owó Istanbul ìrìnàjò Turkey fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìyàwó alága ìjọba ìbílẹ̀. Ìyàwó alága ìjọba ìbílẹ̀ 21 àti àwọn ọ̀gálọ́gàá láti mínísítírì ìjọba ìbílẹ̀ ni wọ́n gbéra lọ Istanbul, Turkey fún ìdánilẹ́kọ̀ọ́ adarí leadership training ní ọ̀sẹ̀ tí ó kọjá. Alága ìjọba ìbílẹ̀ Tongo, Sulaimon Tongo, tí ó jẹ́ alága ẹgbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ní Nàìjíríà fìdí ìrìnàjò yìí múlẹ̀ bí ó ti ní. Bákan náà ni àwọn alága náà lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ní ilẹ̀ òkèèrè ní oṣù méjì sẹ́yìn. Fún ìdí èyí, òun kò rí ohun tí ó burú nínú kí àwọn ìyàwó wọn náà lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ní ilẹ̀ òkèèrè. Ó ní pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ làwọn ń wò, kì í ṣe iye tí ó ná wọn. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ní ìrìn àjò lọ ilẹ̀ òkèèrè àwọn ìyàwó alága yìí jẹ́ ìdójútì fún ìṣèjọba tiwantiwa Nàìjíríà nítorí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láti ìjọba ìbílẹ̀ ni wọn kò tíì rí owó ìfẹ̀yìntì wọn gbà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àwọn òṣìṣẹ́ ṣe àpèjúwe bíbu ọwọ́ lu irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ní àìnítara sí ìṣòro àwọn tí ó ti sin ìpínlẹ̀. Abubakar Shehu, ẹni ọdún 75 (75) tí ó fẹ̀yìntì láti ìjọba ìbílẹ̀ Àríwá Yola, ké sí àjọ EFCC kí ó wá ṣe ìwádìí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní jìbìtì owó financial scam ní ìjọba ìbílẹ̀ Adamawa. Ó ní kí ni kókó ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún àwọn ìyàwó alága
alága. Ṣé ìyàwó gómìnà lọ fún ìdánilẹ́kọ̀ọ́? Yẹ̀yẹ́ ni wọ́n fi ìjọba tiwantiwa ṣe ní ìpínlẹ̀ Adamawa. Òṣìṣẹ́fẹ̀yìntì mìíràn tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní kí gómìnà Ahmadu Fintiri tú orúkọ ara rẹ̀ ṣe nípa yíyọ̀ǹda àwọn alága ìjọba ìbílẹ̀ fún àjọ EFCC láti ṣàlàyé bí wọ́n ti ná owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún Olúbàdàn kẹrìnlélógójì ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà níbi ayẹyẹ ìgbadé bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ènìyàn àrà ọ̀tọ̀ nínú ìtàn Real Gem Ministry. Tinubu ṣe àpèjúwe ayẹyẹ yìí ní iyì fún ẹni bá ṣojú rẹ̀ nítorí ìrìnàjò Ládọjà ṣe àfihàn ìwà ìfaradà àti ìgbẹ́kẹ̀lé. Tinubu ní ó jẹ́ iyì, ìdùnnú àti ẹ̀yẹ fún un láti wà níbi ìgbadé àwọn baba ńlá rẹ̀. Àdúrà òun ni wípé kí Ọlọ́run fún un ní ẹ̀mí gígùn, àṣeyọrí kí ó sì ní ipa pàtàkì nínú ìtàn àwọn lọ́balọ́ba ní Nàìjíríà. Tinubu wá dúpẹ́ lọ́wọ́ àwọn ará ilẹ̀ Ìbàdàn fún àtìlẹ́yìn wọn nígbà ìdìbò ọdún 2023. Ó ní ìdùnnú ńlá ni ó jẹ́ fún òun láti rí bí wọ́n ṣe yẹ́ ẹ sí bí ó ṣe dé ilẹ̀ Ìbàdàn. Lánàá ọjọ́ Ẹtì ni Ládọjà gba ọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé níṣojú àwọn àlejò àti ará ilẹ̀ Ìbàdàn. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n já ewé àkókò lé lórí láti ìdílé Lábọ́nṣídé àti Adé láti ojúbọ ọ̀sẹ̀ méjì ní gúúsù ìlà oòrùn Ìbàdàn. Àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wà níbi ayẹyẹ yìí. Lára wọn ni gómìnà mẹ́rin pẹ̀lú àwọn mínísítà, àwọn gómìnà àná, àwọn ọba, adarí ẹ̀sìn, olùdásílẹ̀ ilé-iṣẹ́ níbi tí a ti rí Donald Duke, Ìbíkúnlé Amósùn, Ọlágúnsóyè Oyèlọ́lá àti Rabiu Kwankwaso. Àwọn ọba bíi Aláàfin ìlú Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Ọ̀wádé, Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọba Gàndí Ọláoyè àti Sultan ilẹ̀ Sókótó Muhammadu Sa'ad Abubakar kẹta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára Channels. Pásítọ̀ Ignatius Ikeze ti ṣàlàyé lórí bí ó ṣe pàdánù ẹbí rẹ̀ 5, ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin, ìyàwó rẹ̀ àti ọmọ 3 sí ọwọ́ májèlé oúnjẹ tí ó lọ́ mọ́ ẹ̀sùn ìjà ilẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Ikeze tí ó wá láti ìdílé Umuneke ní Apanineke, ìjọba ìbílẹ̀ Izi-Uzor, ìpínlẹ̀ Enugu ti ṣàlàyé wípé aburú yìí kọjá àfẹnusọ. Òun ní ìbátan rẹ̀ yìí jẹ́ ẹni tí kò lè fi ọ̀rọ̀ rẹ̀ ṣeré, ìbáṣepọ̀ wọn jinlẹ̀. Ikeze ṣàlàyé wípé ní ọdún díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí bàbá wọn di olóògbé, àwọn kan dìmọ̀ pọ̀ láti gba ilẹ̀ bàbá wọn ṣùgbọ́n àwọn kò gbà fún wọn. Àwọn sì padà rí ilẹ̀ ọ̀hún gbà padà bí Igwe ìlú Neke pẹ̀lú ìgbìmọ̀ rẹ̀ ṣe kéde wípé bàbá wọn ló ní ilẹ̀. Ṣùgbọ́n àwọn apá kan lérí wípé kìí ṣe lójú ẹ̀mí wọn ni àwọn á fi rí ogún bàbá wọn jẹ. Wọ́n lérí láti pa ìdílé wọn run. Láti ìgbà náà ni wọ́n ti ń dúnkòokò mọ́ wọn. 30 oṣù kẹjọ ni Ikeze ní òun dé láti ibi ìdánilẹ́kọ̀ọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run ní ìlú Àbújá níbi tí ó ti lò ọ̀sẹ̀ kan. Nígbà tí ó dé ilé láàrin aago 9 alẹ́ ni ó gbọ́ wípé wọ́n ti gbé ìbátan rẹ̀ pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ dìgbàdìgbà re ilé ìwòsàn ní ìlú òdìkejì. Òun fẹ́ lọ ní alẹ́ ọjọ́ náà ṣùgbọ́n ará àdúgbò rọ̀ kí ó ṣe sùúrù di ọjọ́ kejì. Nígbà tí ó máa fi dé ilé ìwòsàn ní òwúrọ̀ ọjọ́ kejì ni ó bá ẹ̀gbọ́n rẹ̀, ìyàwó rẹ̀ àti ọmọ 3 tí gbogbo wọn ti di olóògbé. Wọ́n ti fi òkú wọn ránṣẹ́ sí ibi ìgbókùúsí mọ́ṣúárì. Nígbà tí ó máa fi di ìrọ̀lẹ́ ọjọ́ náà ni ìbátan rẹ̀ lóbìnrin wí fún un wípé ọ̀gbẹ́ni kan tó ti ń lérí àti pa ìdílé wọn run tún lérí níbi ìpàdé ẹbí tí ó wáyé ní ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ó ní wọ́n jẹ́ ọmọ agboolé kan náà ṣùgbọ́n wọn kì í ṣe ẹ̀jẹ̀ kan náà. Ọmọ 6 ni olóògbé ẹ̀gbọ́n rẹ̀ bí, 2 nínú wọn ń gbé pẹ̀lú mọ̀lẹ́bí wọn. Nínú àwọn 6 tí wọ́n jẹ oúnjẹ májèlé, ọmọ kan ṣoṣo ni orí kó yọ. Ó ní ìbátan rẹ̀ lóbìnrin tí ó dúró ti ẹ̀gbọ́n rẹ̀ nílé ìwòsàn ṣàlàyé wípé ọ̀gbẹ́ni tó ti ń lérí yìí wá sí ilé ìwòsàn pẹ̀lú ikọ̀ rẹ̀. Nígbà tí ó yá ni nọ́ọ̀sì kan wá kó àwọn ọmọ wọ̀nyí kúrò ní ibi wọ́n ti ń tọ́jú wọn lọ ibòmíràn. Bẹ́ẹ̀ ara àwọn ọmọ wọ̀nyí ti ń balẹ̀ ní ìgbà náà. Nígbà tí òun máa fi padà dé wọ́ọ̀dù tí ẹ̀gbọ́n rẹ̀ àti ìyàwó rẹ̀ wà ni ó bá nọ́ọ̀sì níbi ó ti ń da nǹkan sí wọn lẹ́nu. Lòun bá pariwo ló fi tètè súré
kúrò níbẹ̀ lòun bá lọ súré pe ẹnìkan tí wọ́n fi lọ àgọ́ ọlọ́pàá lọ ṣe àfisùn ohun tí ó ṣẹlẹ̀. Nígbà tí wọ́n máa fi padà dé, ẹ̀gbọ́n rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí ti jọ́lọ́run nípè. Ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú nọ́ọ̀sì bí wọ́n ti fi dá wọn lójú wípé ọwọ́ á tó ọ̀gbẹ́ni tó ń lérí mọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága gbogbogbò àná fún ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà àná fún ìpínlẹ̀ Kano Dr. Abdullahi Ganduje ti ní bí Sínátọ̀ Rabiu Musa Kwankwaso àti àwọn alátìlẹyìn rẹ̀ bá bọ́ọ̀dì sí ẹgbẹ́ wọn, àwọn á kí wọn káàbọ̀ bí aṣiwèrè tí ó padà sídìí èébì rẹ̀. Bákan náà ni Ganduje ta sí gómìnà Abba Kabir Yusuf bí ó ti ṣe àpèjúwe òṣèlú àti ìṣèjọba rẹ̀ ní èyí tí kò lórí tí kò nídìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀ lédè Haúsá, Ganduje sọ níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láàrin àwọn adarí APC tí ó wáyé ní ìpínlẹ̀ Kano. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí Ganduje máa ní ìpàdé láti ìgbà tí ó ti gbé ìjọba sílẹ̀. Ó ní Kwankwaso kò ní ẹ̀mí ìtẹ̀síwájú lacks consistency láti padà sí ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ti dá yẹ̀yẹ́ ẹgbẹ́ sílẹ̀. Ganduje ní gbogbo ọ̀rọ̀ tí Kwankwaso ń sọ làwọn ń gbọ́, àwọn kò kà á kún. Nínú ìṣèjọba tiwantiwa, ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin àlùfáà èké àti olè. Kwankwaso sì ti fi ìgbà kan sọ rí wípé aṣiwèrè nìkan ni ó lè darapọ̀ mọ́ APC. Bákan náà ni ó yẹ̀yẹ́ ààrẹ Bọ́lá Tinubu nígbà tí ó ń díje lọ́wọ́ bí ó ti ní ìpínlẹ̀ Èkó nìkan ni Tinubu ti mú ìdàgbàsókè wá. Wọ́n wá fẹ́ padà sínú ẹgbẹ́ ọ̀hún báyìí kí wọ́n máa bọ̀, àwọn á kí wọn káàbọ̀ gẹ́gẹ́ bí aṣiwèrè tí ó kó èébì rẹ̀ jẹ. Nígbà tí wọ́n béèrè bóyá ó ṣeé ṣe kí ó parí ìjà pẹ̀lú Kwankwaso àti gómìnà àná Ibrahim Shekarau, Ganduje ní kò sí ohun tí kò ṣeé ṣe nítorí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti ní ìrírí ìṣèjọba láti tọ́ ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ sọ́nà bí ìṣọ̀kan bá ṣe pàtàkì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Wíwá tí àwọn ògbólógbòó adàlúrú wà níbi ìdúnàádúrà ní ìjọba ìbílẹ̀ Faskari ìpínlẹ̀ Katsina tí ó jẹ́ ọ̀kan lára ìlú tí àwọn adàlúrú ti gbilẹ̀ jù ti dá awuyewuye sílẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò, òṣìṣẹ́ ológun, ajagunfẹ̀yìntì àti àwọn ọ̀jọ̀gbọ́n. Bí ìgbésẹ̀ yìí ṣe dá ìpínyà sílẹ̀, àwọn kan ṣe àríyànjiyàn wípé ìjíròrò yìí lè pa ẹ̀mí mọ́, nígbà tí àwọn mìíràn yarí wípé ó léwu láti máa sọ ìwà ọ̀daràn di òfin. Èyí ṣe àpẹẹrẹ burúkú sí ará ìlú, ṣùgbọ́n àwọn adarí ìlú kan ní ìjíròrò jẹ́ ìgbésẹ̀ tí ó yẹ láti fi fòpin sí ìkọlù gbogbo ìgbà kí ará ìlú lè ní àǹfààní àti lọ oko àti ọjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.